Adúpẹ́ tọ́lọ́ ní ká tó máa rí inú ilé Bàtúrẹ́ wọ̀. Alhamdulilayi. Àìmọye ilé àwọn ẹni Ọlọ́run lánàá kò sí wọ ọmọ lónìí ẹran níyà gbẹ́ sínú ilé wọn. Alhamdulilayi. Àsáwọn ti jẹ́ ta àwọn tànà ni ó yẹ ká ṣàdúrà fún. Àwọn tànà ti jẹ́ ta ti jẹ́ ẹrin nínú ilé Bàtúrẹ́ níyà yìí. Àwọn ló yẹ ká ṣàdúrà fún. Kíkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run àti gbogbo àwọn tí wọ́n sùn ní gbogbo àdúgbò tá a wà yìí. Èyí tẹ́lẹ̀ ó wí nù ni. Àdúrà mo fẹ́ ṣe fún wa. Ìkẹ́ Ọlọ́run àtàánú rẹ̀ bẹ́ẹ̀ bá wá bá mi wí bá mo ti fẹ́ wí yìí. Àánú náà ó tẹ̀lé ní kọ̀ọ̀kan lọ ní lónìí. Allahumma àmín. Warahmakal Ghafiru Aya Rahimu Alal Akitobi min Baitil Bàtúrẹ́. Alal Akitobi min Baitil Bàtúrẹ́. Warahmakal Ghafuru Aya Rahimu Alal Akitobi min Baitil Bàtúrẹ́. Alal Akitobi min Baitil Bàtúrẹ́. والأخيار ترا رجال الخير أجيال أجبال البتورة. رجال الخير أجيال البتورة. ورحمكal Ghafiru Aya Rahimu. Ìbẹ̀rẹ̀ Ọlọ́run tó gbáyé yẹn, àánú rẹ̀ Ọlọ́run tó gbáyé yẹn, àforíjì rẹ̀ Ọlọ́run tó gbáyé yẹn. Ọlọ́run má sábà wá ṣe fáwọn tani. Alal Akitobi min Baitil Bàtúrẹ́. Alal Akitobi min Baitil Bàtúrẹ́. Àwọn ẹ̀kan tí wọ́n ti lọ nínú ilé wa nínú ilé Bàtúrẹ́ yìí. Ọlọ́run àtọmọdé wọn àtàgbàlagbà wọn. Ọlọ́run bá wa tẹ́ gbogbo wọn. Síláàfì wálé àkìyáàrí tó ráwẹ̀. Àwọn sálàfì sọ́ọ̀lẹ̀ tí wọ́n ti lọ nínú ilé wa ní Bàtúrẹ́ níyà yìí. Wálé àkìyáàrí tó ráwẹ̀. Rijalul khairi ajbalul Bàtúrẹ́. Rijalul khairi ajbalul Bàtúrẹ́. Jámọ̀ù jábàlù náà nù ni. Rijalul khairi. Ọlọ́run wọn la títóbi rẹ̀ wọn la agbára rẹ̀ Ọlọ́run má jẹ́ kínú ilé Bàtúrẹ́ Ọlọ́run má jọ dahoro láíláí. Ajbalul Bàtúrẹ́. Rijalul khairi ajbalul Bàtúrẹ́. Ìní gbàgbé bàbá mi bá a dán dòsí. Al-Karawi ó ṣe wù Musa Al-Karawi mẹ́fẹ́. Rijalul khairi. Ẹgbẹ́ yàrá máa bẹ lọ́wọ́ fáwọn ènìyàn lọ́wọ́ oríire rẹ̀ yóò máa lọ gbére ni. Ajbalul Bàtúrẹ́. Bàbá mi Al-Karawi njọ́ tí Mawlana Amirul Jaysh. Yallahu ta'ala anhu. Tá a wá ṣèjọ́ mẹ́jọ tán ọ̀nà dàrú púpọ̀ fún ọ̀tá mi. Láàrin ìgbà tí mo fẹ́ ṣe mọ́ bíi ti lọ bíi 10 days sígbà tá a ṣe ijọ́ mẹ́jọ bàbá wa Al-Karawi al-marhum. Wọ́n wá ránṣẹ́ pè mí ẹlọ́pọ̀ tẹ̀ wá. Mo wá dọ́dọ̀ bàbá mo kúnlẹ̀ síwájú wọn wọ́n wá wò mí títí. Bàbá tí ń sọ yóò sojú wájú làkẹ́sẹ̀. Wọ́n á ní ìtàwọn fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ òun ni wípé kí ló sàfà bá ti pè wọ́n jọ́nà wọ́n ní kí ló ṣe yàyà tó kú kí ló ṣe ikú rẹ̀ ń dààmú mi títí dì sí. Àwa jọ sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tá a jọ sọ̀rọ̀ tán mo wá sọ fún bàbá mi Al-Karawi torí gbogbo ẹ̀ tí ẹ sú mi ń jọ́nà nígbà náà. Ọ̀gá níjà gbogbo ẹ̀ sú mi. Ìtẹ́mi fẹ́ ṣe tẹ́lẹ̀ ní pété relocate ti máa lọ sí ìlú Èkó. Wàhálà yìí pọ̀. Ìmọ̀ lọ jáyé.
máa lọ à ń lọ wá síbi à ń ṣe gbogbo kíní yìí gan fìtínà rẹ̀ pọ̀ àwọn tí ń bínú pọ̀ jù àwọn tí ń yọnu lọ. eléyìí ikú ló pọ̀ jù nú àwọn èèyàn. akókò máa lọ jẹ dẹ́mi wa àwọn tó lẹ́fọ̀n tán lè kánná tó bí wa ni wọ́n láti lọ yìí àwọn tá à ní kankan látún bẹ̀. mo wá sọ fún bàbá mi Al-Qarawi wípé tí mo fẹ́ ṣe nù ni àbáwáyà wọ́n ní tí mo fẹ́ ṣe nù Al-Imam bàbá kọ̀rọ̀ wọ́n wá yí àkàsí mi báyìí yọ bàyà níbo lọ ń lọ ó níbi nǹkan tó fẹ́ lọ bọ́ ọba ti lọ nǹkan bàjẹ́ nù wọ́n ti di wọ́n ń wò wá báyìí bẹ́ẹ̀ yẹn bá parọ́ mọ́ kú ọ̀run bí ò ti tọ́ àti bí ò ti yẹ alámọ̀rẹ́ ó tọ̀ wọ́n bàjẹ́ lẹ́yìn rẹ̀. wọ́n wá lọ gbọ́dọ̀ lọ́bi kankan ibi tó ń dúró náà nì gbogbo nǹkan sì máa ṣe ní ti ṣíṣe dáadáa ní máa fi wẹ̀ lómi àwọn bàbá ń kọ̀rọ̀ ti parí gbogbo nǹkan kí wọ́n tó lọ. bọ́ bá ya wèrè púpọ̀ ọ̀rọ̀ bá wọn kíákíá. kí wọ́n wá sí ìta bàbá mi ní Bàtúrè kí n mọ wà rántí bàbá mi ní kọ̀rọ̀ ó kí n dákọ̀ bàbá mi ní kọ̀rọ̀ lọ́wọ́ kọ̀mọ́ndà kọ̀mọ́ndò kọ̀mọ́ndúdú 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 náà bí wọ́n bá jẹ́ olóríire táwọn olóríire bí ẹgbẹ́ rẹ bá wọlé tó bá fojú pa wọ́n rẹ ọlọ́wọ́ fojú pa wọ́n náà rẹ. kí wọ́n wà níta bàbá mi ní Bàtúrè níyà yín kí n mọ wà rántí bàbá mi ní kọ̀rọ̀ ọ̀dà kọ̀dà tó wàá máa bá sọ pé wọ́n sì dínkù fúlànà kàlá ọ̀hún Al-Qarawi adali ìtìráfì yá àbúrò bíi kàráwì. adali ìtìráfì yá àbúrò bíi kàráwì. wọ́n sì dínkù fúlànà wọ́n mọ̀dàwọ́ wọ́n sì dínkù fúlànà wọ́n mọ̀dàwọ́. wọ́n sì dínkù fúlànà دوما على الاقتراف يا أبو بالقراوي على الاقتراف يا أبو بالقراوي وزد كفرانك اللهم دوما على الاقتراف يا أبو بالقراوي على الاقتراف يا أبو بالقراوي وزد كفرانك الهمهام ينبوع السخاء هو الهمهام بابا وكروش الشجاع الكريم هو الهمهام ينبوع السخاء بابا توري وطمنا يما يوري تجيهنا هو الهمهام ينبوع السخاء ابان كما سيوو مودوني هو الهمهام ولا بسخالة نعم القراوي ولا بسخالة نعم القراوي ولا بسخالة نعم القراوي. ẹ bá bá ń wíbo eléyìí tí mo fẹ́ wí dúró wù mí kí gbogbo wa wí. bá ń sọ pé waliyullahi bayna salihina. waliyullahi bayna salihina wa fakhrul ardi qudusul qarawi. wa fakhrul ardi qudusul qarawi. waliyullahi bayna salihina wa fakhrul ardi qudusul qarawi. wa fakhrul ardi qudusul qarawi. àwọn nǹkan là ń rántí wọn pẹ̀lú àdúrà yìí èpè wọn máa fi rántí ìwọ tó bá lọ tán. èyí tí mo ṣe yìí náà ó yóò máa jẹ́ àlùbáríkà fún wa láéláé ni. wọ́n fàkàrù lẹ́ẹ̀dì kò dùn sí ọ̀rọ̀. fàkàrù làárùdì àbí ṣé fàkàrù làárùdì ni wọ́n àbí wọ́n ṣe fàkàrù làárùdì. wọ́n fàkàrù lẹ́ẹ̀dì kò dùn sí ọ̀rọ̀. wọ́n fàkàrù lẹ́ẹ̀dì kò dùn sí ọ̀rọ̀. wọ́n la ti tóbi ọlọ́run wọ́n la ẹ̀mí wọn tí ó ti sọ̀kalẹ̀
àwọn ọmọ wa tuntun méjèèjì tá ń kó lónìí àbí bẹ́ẹ̀ kọ́. walillahi ọlọ́run jẹ́ wọ́n lálùbáríkà. mina salihin. ọlọ́run wọlé àwọn tá a fẹnu kàn yìí àlùfáà wa Abubakar àlùfáà wa Abdulgani tí wọ́n jẹ́ ti Bature. wọ́n fẹ́ Bature. alẹ́ kìtọ́ bí mi bẹ́ẹ̀ sí Bature. alẹ́ kìtọ́ bí mi bẹ́ẹ̀ sí Bature. àfáà Hadi níjọ́ ní ìtìmọ̀ wá sọ́dọ̀ àlẹ́kárọ̀ wí. wàrúmà kàlgàfírù. odidi sèmi tó yẹ hànà náà fi kò nà mí. ayára yìí mú. àmọ́ lónìí tíra tó yẹ hànà tó mọ̀ tó mọ̀. alẹ́ kìtọ́ bí mi bẹ́ẹ̀ sí Bature. alẹ́ kìtọ́ bí mi bẹ́ẹ̀ sí Bature. ẹ dákun torí ọlọ́run níbi owó kò nà lálàdé yàbí bẹ́ẹ̀ kọ́. àtọmọ àkọ́kọ́ àtọmọ ẹlẹ́ẹ̀kejì mo ṣe tèmi ní 5,000. bẹ́ẹ̀ni sọ́ọ̀lì. tùẹ̀ la máa fi ṣẹ̀san tùẹ̀ bọ̀ bára wọn tán nífẹ̀ẹ́ rẹ̀ tinútinú tọkàntọkàn fìfẹ́ hàn wọn. wọ́n fẹ́ kẹ́rù lè ọ̀rùn ìkú. bọ́ọ̀bá ti nífẹ̀ẹ́ wa àwa náà ò ní fẹ́ ọ. fẹ́ kẹ́rù lè ọ̀rùn ìkú dúsùn kọ̀ọ̀wé. bọ́ọ̀bá ti fìfẹ́ rẹ̀ hàn wá ó pàdé wa lẹ́ni táwa náà máa nífẹ̀ẹ́ rẹ̀ bọ́ọ̀bá sì lọ ya wèrè á ní gúgúrú dílé rí tiwa náà. wọ́n fẹ́ kẹ́rù lè ọ̀rùn ìkú dúsùn kọ̀ọ̀wé. olóríire ọmọ inú ilé ńláńlá ò tiẹ̀ ní máa fẹ́ràn àwọn olóríire ọmọ inú ilé ńláńlá bòmí gbogbo olóríire ọmọ ilé ńlá tí ń bá tó ń bínú ọmọ ilé ńláńlá bòmí ẹ lọ́wọ́ àwọn tó bí ẹni pélé ní ibú làwọn tó bí. wàrúmà kàlgàfírù ayára yìí mú.